tí mo jìyà lórí ọmọ mo jèrè ọmọ. àṣẹ ọba fún àwọn ìyá àgbà làkórí ìpàdé àdúrà ìpàdé àwọn alábíyamọ tọ́lọ́run tó pín SK Akínlábí ṣàgbékalẹ̀ rẹ̀. òun olúwa ló sọ bẹ́ẹ̀ wípé látago 7 òwúrọ̀ sí 10 àárọ̀ ní kí gbogbo wa ti kórajọpọ̀ sínú ìjọ Christ Apostolic Church Dominion Evangelical Prayer Ministry kásì máa gbàdúrà lọ́kọ̀ ọjọ́kẹ́ lábẹ́ ìdarí ẹ̀mí mímọ́ torí àwọn ọmọ wa lọ́jọ́ Saturday 27th August 2024. àwa ọ̀rẹ́ ló kù sí darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè nígbà tọ́lọ́run bá ń lo evangelist Samuel Adesina àtọ̀kù àwọn ikọ̀ àti ìríjú Olódùmarè tí nánú wọn ò kú nígbà kankan. TMS kìkì ògo sì máa fún tọ́dù kọrin ayọ̀ níwájú Ọlọ́run alààyè. gbogbo ènìyàn já lọ sínú ìjọ Christ Apostolic Church Dominion Evangelical Prayer Ministry aka Chapel of Comfort and Mercy. Jésù ló ní kó wà ní agbègbè Díọ̀sán ẹlẹ́rìn ìgbẹ́ bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé Akímọ̀ Alájọ lójú ọ̀nà tó lọ sí Lálùpọ̀ nílùú Ìbàdàn. dádì ẹ gbàdúrà fún mi sà 003-546-9800 lọ́wọ́ rẹ̀ ológun ọmọ òní dolóògbé lójijì jẹ́ àlọ́ gbàdúrà.